ó lẹ́tíkẹ́ o ẹ̀yin èèyàn mi ẹ wo bí Lizzy Anjorin àtọkọ ẹ̀ bí wọ́n ṣe ń rọ̀jò náírà lé Fathia Balogun lórí níbi burial party bàbá ẹ̀ tó ṣe láìpẹ́ yìí ó ga o, that is to tell us wípé Fathia Balogun náà ti dá sí Lizzy Anjorin rí nìyẹn o ẹ̀yin èèyàn. And ọ̀pọ̀ àwọn òṣèré tíátà Yorùbá ni wọ́n lò bí pátì yìí pa. In fact ìtaba ní ká máa dárúkọ wọn látàárọ̀ dálẹ́ á fẹ́ lè má dárúkọ wọn tán. A rí Láìdé Bákàrè, a rí Kúnlé Àfọ́ọ̀dù, kódà a rí Saheed Balogun, ìyẹn ex Fathia Balogun. Ṣe bẹ́ẹ̀ mọ̀ pé a ti ń gbá wuyewuye pé àwọn méjèèjì ti ń sẹ́tù ìjà wọn kó deadly lábẹ́nú but Saheed Balogun ó yọjú ó wá ṣojú àwọn ọmọ ẹ̀ níbi pàtí, kódà ó náwó ó nára gan pẹ̀lú. Bẹ́ẹ̀ la dẹ̀ tún rí Fẹ́mi Adébáyọ̀, Àríjẹ̀bú, àrí Àyàmṣe tó jẹ́ ìyàwó Níyì Johnson, àrí Bímbọ́ Ọ̀ṣìn, Rónkẹ́ Òṣòdì Òkè, àrí Esther Kalẹ̀jayé. Wọ́n pọ̀ ń bẹ̀ lóríṣiríṣi tí wọ́n attend burial party bàbá Fathia Balogun tí wọ́n ṣe láìpẹ́ yìí. But ẹ̀yin èèyàn, mátà kan wà tèmi notice ó tàdé yìí máa sọ̀rọ̀ lé lórí. Ṣùgbọ́n first of all ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ nípa nǹkan tí mo observe yìí nípa Lizzy Anjorin kí tó padà wá sórí nǹkan tí mo ní mo observe tá máa sọ̀rọ̀ lé lórí yẹn. Ẹ wo bí Lizzy Anjorin àtọkọ ẹ̀gbọ́n ṣe ń náwó left and right. Bí ọkọ Lizzy ṣe ń náwó lọ́tún bẹ́ẹ̀ ni Lizzy náà náwó lọ́sì. Àwọn méjèèjì ò tiẹ̀ wojú pé bóyá àwọn ti náwó ju àwọn méjèèjì. Tìdùnnú náà fi ń spray owó yẹn, wọ́n ṣáà ju owó yẹn sínú money bag Fathia Balogun ni. That is to tell us wípé Fathia Balogun ó must ṣe nǹkan kan tó wú Lizzy Anjorin lórí to this extent tí Lizzy fi lè gborí wọlé pẹ̀lú ọkọ ẹ̀ tí wọ́n dẹ̀ náwó tí wọ́n nára. Báyìí ọba àwọn méjèèjì ṣe náwó, àwọn money couple, àwọn money power couple. Ó ga ó pọ̀, it is wonderful. Kódà Lizzy gan confirm ẹ̀ fún wa wípé tó máa ní òṣèré tíátà actress wo tó ń mọ̀ tó ṣe wípé òun máa continue láti máa celebrate ẹ̀ every time pé Fathia Balogun is one of them tó ṣe wípé òun ò lè gbàgbé oore tó ṣe fún òun nígbà kan, òun dẹ̀ máa continue láti máa celebrate ẹ̀ ni. mo kọ́ àwọn pati kan wà àti 2 years ago ló ti máa dáwọ́ ẹ̀ torí pé onífẹ̀ẹ́ onípati yẹn kò fẹ́ lọ dá àti Fathia náà dá sí àgbà tèmi ó dá sí àǹtí mi ó dá sí àbàjẹ́ ó ra wọlé olórí burúkú àwọn ọmọ òṣì àwọn ọmọ àmẹ́bọ̀ Gistlover àwọn olórí burúkú dọ́kásì òṣòrúkọ lébi ń pa wọn ní ọgbọ́n wọn bẹ̀rẹ̀ sí ní blog àǹtí yẹn àǹtí Fathia pè ràn wá sí pati dáná pè ràn lọ sọ́dọ̀ wọn ẹ̀rẹ́gbẹ́ yín bí tó bá sọ Lizzy ní ó sọ yan ìyá láyà ẹ̀ ó rí pé online personality mi yàtọ̀ sí real life. Now ṣe ti gbọ́ onáyè sọ wípé kéèyàn máa ṣe dáadáa, ara dáadáa tí Fathia Balogun ti ṣe rí fún Lizzy Anjorin, ara dáadáa yẹn ló gbà padà ní ọwọ́ Lizzy yìí o, because a mọ̀ pé Lizzy Anjorin ṣó tiẹ̀ máa attend party dèpò pé yóò tiẹ̀ wá máa spray owó ní party bíi ilé àwọn party tí Lizzy bá lọ ẹ ti mọ̀ wípé ènìyàn ti dá sí Lizzy Anjorin rí dáadáa ni. If not Lizzy ò tẹ̀ ní attend dèpò pé yóò tẹ̀ wá máa spray owó yàfùnyàfùn báyìí. So Fathia Balogun ó ti ṣe dáadáa sí Lizzy Anjorin rí sẹ́yìn oore yẹn ni Lizzy padà wá pay ẹ̀ back in another fold níbi party bàbá yìí, and this is so wonderful. It is good to be good. Now back to the matter tí mo sọ wípé a máa jọ sọ̀rọ̀ nípa ẹ̀yin èèyàn mi. Ṣe rántí òkú bàbá Súlè Suebebe tí wọ́n ṣe lọ́dọ̀ Pastor Àgbàlá Gabriel Njọ́sí. Now ẹ wo iye èèyàn tí ẹ wo iye àwọn actors and actresses, ẹ wo iye àwọn tó attend burial party bàbá Fathia Balogun. At least bàbá kan lára wọn ló kú tó ń ṣe burial tó ń ṣe party tí gbogbo wọn gbórí wọlé bí eléyìí o. Now ẹ wo gbà tí wọ́n ṣe òkú bàbá Súlè Suebebe tó jẹ́ actor tó jẹ́ veteran tán ti jọjọ́ ń ṣiṣẹ́ papọ̀ tipẹ́tipẹ́. Ẹ wo bí gbogbo wọn ṣe bí pé wọ́n mọ bàbá Súlè Suebebe rí gbà yẹn. None of them ló show face o except bàbá Òtòlò nìkan ló wà lábẹ́ tent tí wọ́n ti ṣe burial bàbá Súlè Suebebe lọ́jọ́ yẹn o. Ẹ lè imagine kí ni bàbá Súlè Suebebe ṣe fún wọn to this extent. Why tí gbogbo wọn ṣe bí gbà wípé àwọn ò mọ bàbá Súlè Suebebe rí. Why tán ṣe burial bàbá Súlè Suebebe bí ẹni tó kàn jẹ́ just ordinary person láàrin wọn. At least veteran ni wọ́n ti jọ ń ṣiṣẹ́ bọ̀ tipẹ́tipẹ́. And this is part of nǹkan tí mo máa ń sọ nípa àwọn òṣèré tíátà Yorùbá. Ojú ayé wọn ti máa ń pọ̀ jù, ṣé kárí mi wọ́n ti máa ń pọ̀ jù. Tó bá ṣe pé bíi pátí tán bá ti mọ̀ wípé àwọn á lè show ara wọn, wọ́n á lè ṣe kárí mi, wọ́n á lè tùǹgbà, wọ́n á lè jó, wọ́n á lè náwó, wọ́n á lè nára, everybody ó lè rí wọn dáadáa wípé lágbájá ló náwó jù, tàmọ̀dò ló náwó jù. Ibẹ̀ yẹn máa rí wọn, wọ́n á show face. Bẹ́ẹ̀ tó wá ṣe wípé kán ṣe fọ́lọ́run ni you will not see them there.
pàápàá tó bá tẹ̀ tó wá ṣe wípé ilé tí ò lówó lọ́wọ́ ni bí ti bàbá Súlè Suebebe ẹ rí bí wọ́n ṣe ṣòkú bàbá Súlè Suebebe kò sí kankan nínú wọn tó yọjú bẹ̀tẹ̀ wo òkú bàbá Fathia Balogun ẹ gbogbo wọn ṣe gbórí wọlé tí wọ́n ṣe ya wọlé wọ́n raṣọ ẹbí wọ́n jó wọ́n nára wọ́n náwó wọ́n ṣe gbogbo ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ and bàbá Súlè Suebebe ò kì í ṣe ọmọdé actor wọ́n ti jọ ń ṣeré bọ̀ tipẹ́tipẹ́ wọ́n jọ ń ṣeré ní location wọ́n jọ ń lọ location wọ́n jọ ń ṣàwàdà ní location wọ́n jọ ń jẹun nínú àwo kan náà location wọ́n jọ ń mumi nínú àwo kan náà location bet ẹ wo bọ́n ṣe ṣòkú ẹ̀ gbogbo wọn kò sí lè tó yọjú nínú wọn bọ́n ṣe gbórí wọlé nígbà òkú bàbá Fathia Balogun bàbá ìkan nínú wọn ṣáà ni kò kí ń ṣèkànnù wọn ló kú tí wọ́n gbórí wọlé tó lè àti accept wípé Fathia Balogun ti pay dues bet ṣé bẹ́ẹ̀ náà ni bàbá Súlè Suebebe ò dá sí kankan nínú wọn tó ni a accept wípé Fathia Balogun dá sí wọn òun náà ṣe reciprocate pẹ̀lú bọ́n ṣe wá síbi òkú bàbá yìí bọ́n ṣe yẹ sí bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ni bàbá Súlè Suebebe ò ṣe dá sí gbogbo wọn tó ni ṣé gbogbo wọn pátápátá látòkè délẹ̀ yẹn náà ni bàbá Súlè Suebebe ò dá sí ni àbí ṣé ká sọ wípé Pastor Agbala Gabriel tó organize burial yẹn òun ni wọ́n ń bínú sí because kò yé mi ṣé ẹ̀ṣẹ̀ bàbá Súlè Suebebe ló tún yẹn ni tí wọ́n fi attend the burial bàbá Súlè Suebebe àbí Pastor Agbala Gabriel ni wọ́n ń bínú sí mi understand wọ́n ṣe gbórí wọlé tán ṣe ń ṣojú wọ́n ṣe gbórí wọlé tán ń tún gbà tí wọ́n ń jó sínú wọn ń dùn tán ń jó tán ń yọ̀ tán wọṣọ ẹbí tí kálukú ń yọ̀ mọ́ra wọn tínú gbogbo wọn ń dùn kódà àwọn tí ordinarily gan àkírí wọn kàn attend party ọ̀pọ̀ wọn la rí níbi party Fathia Balogun yìí why tí wọ́n ṣe the same thing fún bàbá Súlè Suebebe kàn tiẹ̀ wò pé ok bàbá Súlè Suebebe ti kú gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọ́n yẹn kan gbé tìṣẹ́gbẹ́ kankan ọ̀nà òkú ẹ̀ bẹ̀tì rọ́ ni kò sí kankan nu wọn tá a rí bóyá làwọn tó jókòó sábẹ́ tẹ́ǹtì òkú ti bẹ̀rẹ̀ bàbá Suebebe gan bóyá ni wọ́n pé 100 why tán ṣe máa ń ṣojú ayé nínú nollywood industry nínú yorùbá nollywood industry why tí ojú ayé wọn ṣe pọ̀ ṣe kárí mi níbi tán bá ti mọ̀ pé táwọn bá ti ṣe síbẹ̀ ayé á rí àwọn àbí ẹni yẹn wọ́n ti mọ̀ pé ok òun náà ga nínú ayé ìbẹ̀lẹ̀ máa sí rí wọn tí wọ́n á ti máa gbórí wọlé left and right ẹ̀yin èèyàn observation tèmi leléyìí opinion titi yín ẹ máa bá mi jù sí comment section and ẹ má gbàgbé láti máa bá mi follow Digi Naija online tv lórí ayélujára facebook link tó máa gbé yín dé page wa wà lábẹ́ fídíò yìí from there ẹ tún máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan bàbá tó ṣe ń gbé wá títí dìgbà míì ire o.